ọmọ mùsùlùmí ẹ jẹ́ ká fọ̀ sílámù mọ́. ọmọ mùsùlùmí ẹ jẹ́ ká fọ̀ sílámù mọ́. ìṣèmọ́tótó Mẹ́dínà ló jẹ́ kí Mẹ́dínà wà pa. ọmọ mùsùlùmí ẹ jẹ́ ká fọ̀ sílámù mọ́. ìṣèmọ́tótó Mẹ́dínà ló jẹ́ kí Mẹ́dínà wà pa. ọmọ mùsùlùmí ẹ jẹ́ ká fọ̀ sílámù mọ́. ìṣèmọ́tótó Mẹ́dínà ló jẹ́ kí Mẹ́dínà wà pa. ọmọ mùsùlùmí ẹ jẹ́ ká fọ̀ sílámù mọ́. ìṣèmọ́tótó Mẹ́dínà ló jẹ́ kí Mẹ́dínà wà pa. káṣe tí mo bá ṣe tọ́ o ká mọ Ọlọ́run lọ́kàn ká máa kírun dédé ká gbàwẹ̀ ká yan sàká tó bá jọjọ́ yìí kẹ́yìn ká lè ra àlùjànnà rere. ọmọ mùsùlùmí ẹ jẹ́ ká fọ̀ sílámù mọ́. ìṣèmọ́tótó Mẹ́dínà ló jẹ́ kí Mẹ́dínà wà pa. torí pé kò sẹ́ni tí ò ní kú o. òdodo máa ní. kò sẹ́ni tí ò ní kú o. òdodo máa ní. gbogbo lọ́wọ́ ayé ló máa kú. òdodo máa ní. tálíkà gan yóò sì tún lọ o. òdodo máa ní. kò sẹ́ni tí ò ní kú o. òdodo máa ní. because kúlí ṣe ìfani lọ́ba mi Ọlọ́run wí. ìlàlá ò bá kí lọ́ba mi Ọlọ́run sọ. kúlí ṣe ìfani lọ́ba mi Ọlọ́run wí sẹ́. ìlàlá ò bá kí lọ́ba mi Ọlọ́run sọ. láyàmútù àbádá. ọba mi aláwòrán nìkan ni ó máa bẹ̀. ọ̀pọ̀ ọmọ kóhun tó pọ̀ ń bọ̀ wá tán sẹ́. ká rọra ṣe òkìlẹ̀ ayé yìí ó máa tó nǹkan. àìwí òsì o agbọ́mágbà ló máa kú o. àkìkì ọ̀rọ̀ púpọ̀ irọ́ ló ń wá. ohun tí kálukú bá gbìn sóhun ló máa kéré o. ohun tí kálukú bá gbìn sóhun ló máa kéré o. èèyàn onígìlá kó fi kéwéjú. èèyàn oníṣẹ́ ìka kó fi gbẹ̀san rere. ìyẹn dá mi lójú sẹ́. ohun tí kálukú bá gbìn sóhun ló máa kéré o. ẹ ò rí pálábòsì kò lè rọ́nà lọ. àní onílára kò lè rọ́nà lọ. abatẹnijẹ́ kò lè rèrè jẹ́. ṣé báwọn ọlọ́ba lè tó dùn jẹ́. àwọn ló ń dalé tó dùn rú. sẹ́gbẹ́ kan bá dùn tó sì ń dán. alábòsí kò yí débẹ̀ ní. torí pé kéyìndé tó bá débẹ̀ tán o gbogbo ẹ̀ ló máa tú. kò tiẹ̀ sẹ́rẹ̀ kan fún alábòsí ju pé adúpẹ́ ẹ̀dẹ̀ ṣóńgàn. èyí tẹ́wí lánàá gbogbo lé wa ló dàrú. ẹ jẹ́ sún síwájú ẹ lọ bá wọn sáwí. àwọn alábòsí tó ń fi ìtọ́mọlé ilé tẹ́ fi tọ́mọ mo ṣe bí kiri ní owó. àní kò sẹ́rẹ̀ kan àkíkí kò sẹ́rẹ̀ kan fún alábòsí ju pé adúpẹ́ ẹ̀dẹ̀ ṣóńgàn. èyí tẹ́wí lánàá gbogbo lé wa ló dàrú. ẹ jẹ́ sún síwájú ẹ lọ bá wọn sáwí. àwọn alábòsí tó ń fi ìtọ́mọlé ilé tẹ́ fi tọ́mọ mo ṣe bí kiri ní owó. tábàjọ́ ń fi ìfẹ́ lóko béwu dé. tábàjọ́ ń fi ìfẹ́ lóko béwu dé sẹ́. ṣèbẹ̀ gbọ́n tí Kùránì mi ń wí. ẹ̀ẹ́dẹ̀gbọ́n tí Bíbélì gan ń sọ. àní nípa ìfẹ́ láàrin àwọn ẹ̀dá láyé. tó ní fẹ́ràn ọmọlàkejì yẹ àkíkí. gẹ́gẹ́ bó ṣe fẹ́ràn ara ẹ̀ dénú. ìfẹ́ ló lè mú Nàìjíríà wá dúró. ẹ bá jẹ́ ká sowọ́pọ̀ ká dẹ̀ gbé lárugẹ. ẹ bá jẹ́ ká sowọ́pọ̀ ká dẹ̀ gbé lárugẹ. ẹ bá jẹ́ ká sowọ́pọ̀ ká dẹ̀ gbé lárugẹ. ká sowọ́pọ̀ o ká ṣe dáadáa torí ìlú wa ní. ẹ bá jẹ́ ká sowọ́pọ̀ ká dẹ̀ gbé lárugẹ. ẹ bá jẹ́ ká sowọ́pọ̀ ká dẹ̀ gbé lárugẹ. Mariam ọ̀rẹ́ o àkíkímọ̀dé. Mariam ọ̀rẹ́ o àkíkímọ̀dé gbogbo ayé ló gbà mí ò ní mo ṣe gbàrà ọ̀tún yọ. àkíkímọ̀dé gbogbo ayé ló gbà mí ò ní mo ṣe gbàrà ọ̀tún yọ. alẹ́ mi Mariam ọ̀rẹ́ o màmá lọ́ládé màmá yọ̀mídé o gbogbo ayé ló gbà mí ò ní mo ṣe gbàrà ọ̀tún yé ta. àkíkímọ̀dé gbogbo ayé ló gbà mí ò ní mo ṣe gbàrà ọ̀tún yọ. àkíkí dọ́lọ́tún ọ̀tún níta àlùbọ́sà. àkíkí dọ́lọ́tún ọ̀tún níta àlùbọ́sà kò ń wọ́n nílẹ̀ aláǹtakùn. àṣẹ Ọlọ́run ní àlà ló sáyé mi dọ̀tún. àkíkímọ̀dé gbogbo ayé ló gbà mí ò ní mo ṣe gbàrà ọ̀tún yọ. àníjẹ́ níbẹ̀ kí lójú o àkíkí igi arúwé. àníjẹ́ níbẹ̀ kí
dé àkìkí mo dé gbogbo ayé ló gbà mí ò ní mo ṣe gbàrọ̀ tún yọ. àkìkí mo dé gbogbo ayé ló gbà mí ò ní mo ṣe gbàrọ̀ tún yọ. bá mi dá dúró bá mi dá dúró ogun Boko Haram yìí ní Nàìjíríà yìí bá mi dá dúró Ọlọ́run bá mi dá dúró bá mi dá dúró ogun Boko Haram yìí ní Nàìjíríà yìí bá mi dá dúró. bá dá dúró Ọlọ́run bá dá dúró bá wa dá dúró ká má ṣe rí bímọ ogun Boko Haram yìí ní Nàìjíríà yìí bá wa dá dúró Ọlọ́run bá mi dá dúró bá mi dá dúró ogun Boko Haram yìí ní Nàìjíríà yìí bá mi dá dúró. aláfojú wa ṣe bí wọn ojú àṣẹ bí wọn báwa fi wọn sí gbangba àníkọ́yé tàbùkù bẹ́ẹ̀ sí mi kò sóhun tó ń lọ nílẹ̀ sáwọ́dì òkè ó mọ̀ sí ìwọ lójú kálé ojú kókó ló mọ tẹ́nìkan ò mọ ìtàjẹ̀sílẹ̀ yìí tó gẹ́ ẹ̀wẹ̀ jẹ́ aláìṣẹ̀ bó ṣe ń ṣàn ara mi mẹ̀kúnnù ló ń jìyà yìí ìláyé aláràn ṣe bá wa dá dúró Ọlọ́run bá wa dá dúró bá wa dá dúró ogun Boko Haram yìí ní Nàìjíríà yìí bá wa dá dúró. Ọlọ́run bá wa dá dúró bá wa dá dúró Allah bá wa dá dúró àwa ò fẹ́ nílẹ̀ yìí mọ́ àlò tí tó gẹ́ Allah bá wa dá dúró ogun Boko Haram yìí ní Nàìjíríà yìí bá wa dá dúró bá wa dá dúró bá wa dá dúró ogun Boko Haram yìí ní Nàìjíríà yìí bá mi dá dúró. ọ̀rọ̀ Ọlọ́run mi dàbí àrá alára ní tó ń ṣiṣẹ́ àrá àbí àrá tọ́ ni kò lè dá àrá ó dá lára o ojú wa tí wọ́n yé ó dá lára o alára gbà yá. àkìkí ti dá lára o ó dá lára ojú wa tọ̀tá ó dá lára o alára gbà yá. ó ti rẹ́ ní gbẹ́kẹ̀lé sátìá ní nóbì jújú èmi tí mo lè dára tán Ọlọ́run ń bẹ lẹ́yìn mi mo lè máa fẹ́ lásọ bẹ́ẹ̀ èmi tí mo lè dára tán Ọlọ́run ń bẹ lẹ́yìn mi mo lè máa fẹ́ lá. èmi tí mo lè dára tán èmi tí mo lè ṣàkọsẹ́ Ọlọ́run ń bẹ lẹ́yìn mi mo lè máa fẹ́ lá. èmi tí mo lè dára tán Ọlọ́run ń bẹ lẹ́yìn mi mo lè máa fẹ́ lá. àkìkí àní bí mo ṣe ń fẹ́ lọ́la ṣe sọ̀rọ̀ ayé mi. àní bí mo ṣe ń fẹ́ lọ́la ṣe sọ̀rọ̀ ayé mi. gbogbo ohun tó wù mí o ni mò ń ṣe nírọ̀rùn o nínú ìdẹ̀ra ayé ṣe ń fẹ́ mi mọ́ríá gbogbo ẹ̀yin tẹ́ ń fẹ́ mi àní lọ́lá Ọlọ́run o ẹ ò ní pàdánù láéláé. torí pé àṣejèrè ní tí àṣejèrè ní tẹ̀yìn ẹ̀yin oníṣẹ́ ọwọ́ òṣìṣẹ́ ìjọba oníṣẹ́ àdáni àtọkùnrin àtobìnrin tẹ̀ ń ra orin wa o tẹ̀ ń fowó yẹ wá sí Ọlọ́run wa máa kọyín lé o bẹ́ẹ̀ ṣe ń ṣàyẹ́sí mi o bẹ́ẹ̀ ṣe ń ṣàpọ́nlé wa. Honorable Bíbíire Olúkáyọ̀dé Robert Chairman Ọ̀tún Àwórì Alhaji Ahmed ọmọ Alimi Bàbẹ́dújọbí Alhaji Ṣínà Ọ̀kanlọ́mọ èèyàn Sulaimon ọlá ọmọ o mo ní Ọlọ́run wa máa pọ́yín lé o bẹ́ẹ̀ ṣe ń ṣàpọ́nlé wa o àkìkí bẹ́ẹ̀ ṣe ń ṣàyẹ́sí wa. àní Ọlọ́run ti pa láṣẹ pé wàá má rí ṣe sí ni Ọlọ́run ti pa láṣẹ pé wàá má rí ṣe sí ni Alhaji Musiliu MC Olúwa ọmọ. Ọlọ́run ti pa láṣẹ pé wàá má rí ṣe sí ni Alhaji Musiliu MC Olúwa ọmọ. èèyàn Kókó Zaria tọ́jú itú dáadáa ẹ tọ́jú bàbá Kush mo kí papi Kamali ẹ kí Mustapha Sego ẹ̀yin tòṣòdì lápapọ̀ o Ọlọ́run ti pa láṣẹ pé ẹ ò má rí ṣe sí ni o ẹ ò má rí ṣe sí ni ẹ ò má rí ṣe sí Alhaji Musiliu MC Olúwa ọmọ. Ọlọ́run ti pa láṣẹ pé wàá má rí ṣe sí ni Alhaji Musiliu MC Olúwa ọmọ. MC Musiliu
ọkọ Mọ̀dínátù o bàbá Nàfísàtù o bàbá Àìṣàtù o bàbá ọmọ méjì atórẹ́ni tó sún ọṣẹ́ ẹlẹ́yinjú àánú Ṣání Musiliu ọmọ alájà Àbẹ̀bí kí màmá kọ́ pẹ́ fún wa o Alájì Musiliu o Alájì Musiliu MC Olúwa ọmọ Ọlọ́run ti pa láṣẹ pé wàá máa rí ṣe sí ni o Alájì Musiliu MC Olúwa ọmọ. mo kí Dende IBD bàbá Ẹdúnjọbí. Dende IBD o bàbá Ẹdúnjọbí. bàbá Tọ́yìbù Ibrahim o bàbá Ẹdúnjọbí. bàbá Halima Ṣàdíyàtù o bàbá Ẹdúnjọbí. more blessing fún Ibrahim Dende o. more blessing fún Ibrahim Dende o. òkè lọ́lá ẹ̀ ó máa rè lójoojúmọ́ ayé. àmì bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ó sì máa rí yé àṣẹ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ó sì máa rí. àmì bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ó sì máa rí yé àṣẹ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ó sì máa rí. àkíkí Mariamọ èèyàn dára ó daṣọ mo bá wọn lórí rètò ìyẹn nílùú Abidjan. Àkíkí Mariamọ èèyàn dára jáṣọ lọ mo bá wọn lórí rètò ìyẹn nílùú Abidjan. ṣílára Mariamọ ó kéré sí sáárá mi èèyàn dára ó kú wa tiwàtiwà lọ́ fi dá. Àkíkí Mariamọ èèyàn dára jáṣọ lọ mo bá wọn lórí rètò ìyẹn nílùú Abidjan. my travel experience lọ sílùú Abidjan Báàkì promotion ọkọ Sẹ̀mírà ló gbé mi Alimuji promotion ó ṣe gudugudu méje bàbá Amiratu bàbá Sibasito Ọ̀túnba Azizi bàbá Tajudeen o èèyàn bàbá Ajaz kò sí ọmọọba ní o ìlàlíyà mọ̀mú mọ̀nsá ọlọ́wù. Àkíkí Mariamọ èèyàn dára jáṣọ lọ mo bá wọn lórí rètò ìyẹn nílùú Abidjan. Àkíkí Mariamọ Morianu l'Abidjan bọ́kùnrin ṣe ṣiṣẹ́ o lóbìnrin gan ń ṣe ìgbìyànjú obìnrin pọ̀ ó fẹ́ ju tọkùnrin lọ ọmọ tó bá ṣiṣẹ́ déédéé ṣe mọ̀ fún láti gbádùn àwọn akíkanjú rẹ̀ nínú àwọn obìnrin Alájà Basiratu Ayabasọ̀run Mama Àánú Alájà Aishatu Mọ́mtì Fawaz Alájà Mọ̀rúfàtù Aláròmọkíyẹ Mama Tiriyad Alájà Rukayatu Mama Rọ̀fíàtù ìyá ìbejì ẹja lónìí bú ẹ ṣe gan gbogbo wọn lápapọ̀ wọ́n tọ́jú mi dáadáa o wọ́n tún náwó wọn náírà o torí mo bá wọn lórí rètò ìyẹn nílùú Abidjan o gbogbo wọn ṣiṣẹ́ gan ní nǹkan tó di màmá láyé o màmá láyé. ìyá Àánú ṣiṣẹ́ gan o kó tó di màmá láyé màmá láyé. Mama Fawaz ṣiṣẹ́ gan o kó tó di màmá láyé o. màmá láyé. Mọ̀rúfà ṣiṣẹ́ gan o Aláró ṣiṣẹ́ gan o kó tó di màmá láyé. màmá láyé. Àkíkí Mariamọ èèyàn dára ó jaṣọ mo bá wọn lórí rètò ìyẹn nílùú Abidjan. Àkíkí Mariamọ èèyàn dára jáṣọ lọ mo bá wọn lórí rètò ìyẹn nílùú Abidjan. Ìgbà tí mo dé Abidjan wọ́n mú mi mọ́ màmá kan obìnrin bí ọkùnrin ni ìyá ayé ló ń pè wọ́n Alájà Zainabu Mama Sikifaya àwọn ló sọ fún mi wọ́n fi mí lọ́kàn balẹ̀ o pé mo máa tún padà wá orí bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ orí bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ ni mo bá ń kó sẹ́fà wọlé. Àkíkí Mariamọ èèyàn dára ó ṣaṣọ mo bá wọn lórí rètò ìyẹn nílùú Abidjan. Alájà Sindiyatu aya Òkìkí Rasaki o Nafisa ìyá Ìyábọ̀ ìmùlẹ̀ Nafisatu aya Titali Mujib Mama Faika Alájà Monsuratu aya Mujibu Giwa Alájà Muyinatu aya bàbá mi mẹ́ta mẹ́ta Àlùfáà Ismaila mẹ́ta mẹ́ta mo kí wọn Àfáà Túndé Ìwò ọmọ olódò ọba ìmùlẹ̀ Aláró Kúnbọ̀ ìyá ìbejì ṣòun ni ìyálájẹ gbogbo gàrí pásán Nafisa ìyá Màbúbà sídà ìmùlẹ̀ Ṣẹ̀rífà Mama Tàlíyà mi ẹ bá mi tọ́jú Mariam olórúkọ Àkíkí Kàfáyà ọmọ ìyá Káùlà ọmọ ìyá ayé o èèyàn ti Mọ́ríyá o èèyàn tèmi Àkíkí mo bá wọn lórí rètò ìyẹn nílùú Abidjan o mo bá wọn lórí rètò olóríire ní gbogbo wọn. Àkíkí Mariamọ èèyàn dára jáṣọ lọ mo bá wọn lórí rètò ìyẹn nílùú Abidjan. ẹ ká lọ sí Abidjan torí tẹ bá dé Abidjan ẹ orí màmá kan wọ́n ṣe sí láwọn gidi gan. Alájà Sẹ́mírà wọ́n fẹ́ràn mú wọn mọ̀ níṣẹ́ ńlá.
jìdò nílé ìkọlàbà ọ àfà ọmọ àfà àṣọrẹ máwẹ̀yìn ọmọ bàbá wa ọ ṣéwù mọ̀rítàjọ bàbá mọ́ríkàs kásì lábíjan tọ́jọ́ lóògbé lọ́jọ́ sí kọ́lọ́hún fọ̀rún kẹ́wọ́n kùrìsì yìí tó pọ̀ o kó lọ bá bàbá wa àní tẹ́ bá dá Abidjan ẹ ká lọ sí Abidjan ẹ orí máa má kàn wọ́n ṣe sí láwọn gidi. alájà Sẹ̀mírà wọ́n fẹ́ràn mú wọn mọ̀ níṣẹ́ ńlá. alájà Sẹ̀mírà o wọ́n fẹ́ràn mú wọn mọ̀ ṣe wálé. alájà Sẹ̀mírà wọ́n fẹ́ràn mú wọn mọ̀ níṣẹ́ ńlá. mi ò jẹ́ fi wọ́n ṣeré o mi ò jẹ́ kó yán wọn kéré. mi ò jẹ́ fi wọ́n ṣeré mi ò jẹ́ kó yán wọn kéré. wọ́n fẹ́ràn mi gan wọ́n ń gbádùn mi gan mi ò jẹ́ fi wọ́n ṣeré. mi ò jẹ́ fi wọ́n ṣeré o mi ò jẹ́ kó yán wọn kéré. wọ́n fẹ́ràn mi gan wọ́n ń gbádùn mi gan mi ò jẹ́ fi wọ́n ṣeré. mi ò jẹ́ fi wọ́n ṣeré mi ò jẹ́ kó yán wọn kéré. mi ò jẹ́ kó yán wọn kéré o mi ò jẹ́ fi wọ́n ṣeré. wọ́n fẹ́ràn mi gan wọ́n ń gbádùn mi gan mi ò jẹ́ kó yán wọn kéré. mi ò jẹ́ fi wọ́n ṣeré o mi ò jẹ́ kó yán wọn kéré. wọ́n fẹ́ràn mi gan wọ́n ń gbádùn mi gan mi ò jẹ́ fi wọ́n ṣeré. Mumini Adétúmọ̀ bí o Mumini Adétúmọ̀ bí o ọkọ̀ Adébímpé bàbá Ashirof Aliu Sokoto bàbá ti Baraka Malik ọmọ China bàbá ti Ramadan ẹ bá mi tọ́jú ọmọ ọ̀gá ńlá l'Abidjan Wákìlù bàbá Ìyábọ̀ o ọkọ̀ Mòjídá mi ò jẹ́ kó yọ wọn kéré o wọn ò jẹ́ fi mí ṣeré torí pé wọ́n ń fẹ́ràn mi gan wọ́n ń fẹ́ràn mi gan mi ò jẹ́ kó yọ wọn kéré. mi ò jẹ́ fi wọ́n ṣeré o mi ò jẹ́ kó yán wọn kéré. wọ́n fẹ́ràn mi gan wọ́n ń gbádùn mi gan mi ò jẹ́ fi wọ́n ṣeré. mo kí aya alimujibu wá isi mọ́tò owó màmá mi ra Florence màmá lọ́ládé aya Sunday aláṣẹ Marvelous Hotel lẹ́kọ̀ọ́ ń bá kọ́lé ìyá tó kún bọ̀ aya Ìbàdàn àkọ́bí ìyá Kaula mi ò jẹ́ kó yọ wọn kéré o mi ò jẹ́ kó yọ wọn kéré màmá lọ́ládé mi ò jẹ́ kó yọ ẹ kéré o mi ò jẹ́ fi wọn ṣeré àwọn ń fẹ́ràn mi gan wọ́n ń gbádùn mi gan mi ò jẹ́ fi wọn ṣeré mi ò jẹ́ fi wọ́n ṣeré o mi ò jẹ́ kó yán wọn kéré. wọ́n fẹ́ràn mi gan wọ́n ń gbádùn mi gan mi ò jẹ́ fi wọ́n ṣeré. wọ́n ń gbádùn mi gan wọ́n ń fẹ́ràn mi gan mi ò jẹ́ kó yọ wọn kéré wọ́n fẹ́ràn mi gan wọ́n ń gbádùn mi gan mi ò mi ò jẹ́ jẹ́ fi kó wọ́n yọ wọn ṣeré. kéré. ọmọ mi lèrè mi ọmọ mi lèrè mi ká tọ́jú wọn ká lè wúlò fún wa. ọmọ mi lèrè mi. ọmọ mi lèrè mi ọmọ mi lèrè mi ká tọ́jú ọmọ o ká tọ́jú wọn o ká lè wúlò fún wa. ọmọ mi lèrè mi. òtítọ́ òkò ní ti kún ilẹ̀ kì í tẹ̀pa. ọmọ ẹni o lọ́mọ ẹni ọmọ ẹni lọ́lá ẹni ọmọláyọ̀ ọmọlọ́lá ọmọlàbákẹ́ ọmọdídẹ́ báládì òsì ńlẹ̀ ọmọ wọn ní jogún ẹbú ọmọ ní èwo lẹ́gẹ̀ẹ́ ní nígbà tá ò bá sí ńlẹ̀ torí ẹni wáyé tí ò bímọ sáyé ṣebí lórí asán ni ó àwọn yẹn dàbí ejò àwọn yẹn dàbí ejò tó kọjá lórí àpáta ó ká tọ́jú
kóró ẹ̀kọ́ kéwú pẹ̀lú ìwé ẹ̀kọ́ ilé pẹ̀lú tòde nítorí wọ́n sọ pé tókété bá dàgbà tán àmúwọ́ ọmọ rẹ̀ ló máa ń mú torí tó bá dọjọ́ alẹ́ ká lè jẹun ọmọ ká tọ́jú wọn ká tọ́jú ọmọ ká má fìyà jọmọ wa torí ọjọ́ ògbó ọmọ mi lèrè mi. ọmọ mi lèrè mi ló sọ pé ọmọ mi lèrè mi ká tọ́jú ọmọ kó lè wúlò fún wa ọmọ mi lèrè mi. ẹ̀yin ọ̀dọ́ wòye o tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ o kẹ́ máa gbọ́ mi o kẹ́ fetí síbí kẹ́ wá gbọ́nà sí orí lẹ́nu Àbíkí Maria. ẹ jọ̀ọ́ ẹ má ṣe kẹ́gbẹ́kẹ́gbẹ́ ẹ má ṣe hùwàkíwà ẹgbẹ́kẹ́gbẹ́ tí ẹ rí ẹ ìwà rere ẹni ló ń bàjẹ́ gbọ́ ti bàbá ẹ gbọ́ ti màmá ẹ kò gbọ́ ohun tágbà ń sọ kò lè wúlò fúnra ẹ ò tó bá dọjọ́ ọ̀la. ọmọ mi lèrè mi ọmọ mi lè mí o. ọmọ mi lèrè mi ká tọ́jú wọn kó lè wúlò fún wa ọmọ mi lèrè mi. mo ń fàsìkò yìí bẹ́ẹ̀ lọ́wọ́ bá o fún gbogbo ẹni tó ń wojú Ọlọ́run kọ́lọ́hún fún ọlọ́yún ní káfọ́ gbogbo tó wà o kọjá ìkúnlẹ̀ wọn má ṣe nira kọ́lọ́hún má ṣe rọ́mọ wá pé wọn kọ́mọ náà dàgbà kó yanjú ká má torí wípé ó gbẹ́ta tí wọ́n mọ́ káwá bímọ náà tán káwá tọ́ látọ́ bàjẹ́ ọmọ tá a tọ́ bàjẹ́ ló ń gbélé ta kọ́ta ká tọ́jú ọmọ wa o ká tọ́jú wọn o kó lè wúlò fún wa ọmọ èmi lèrè mi ní tèmi. ọmọ mi lèrè mi ọmọ mi lèrè mi ká tọ́jú wọn o kó lè wúlò fún wa ọmọ mi lèrè mi. àgbẹ̀ tó gbin iṣu tó gbin kòkó ìrẹ̀rẹ̀ oko òní ìdùnnú àgbẹ̀ ọmọ tààtọ́ tó wúlò fún ni òun ní ìdùnnú òbí kọ́lọ́hún má fọmọ àpá wá lẹ́kún ààrẹ orílẹ̀-èdè yóò ìdùnnú òbí ni wọ́n jẹ́ gbogbo àwọn gómìnà wa ọmọ àrídùnnú ni wọ́n Jagaban Bọ́lá Tinubu àrídùnnú ni wọ́n jẹ́ Abdullahi Akínbọ̀dé ìdùnnú òbí ni wọ́n Àjíwá Ìdí Àríyọ̀ àrídùnnú ni wọ́n jẹ́ Wàsíù Káyọ̀dé Sídíkì olóríire ni wọ́n Afusa Lady Lavaika àrídùnnú ni wọ́n Kwangwan Wàsíù Àyìndé olóríire ni wọ́n ọ̀gá ńlá Ajíbọ́lá Pasuma ọmọ alálùbáríkà ni wọ́n King Saheed Òṣùpá àmúyangàn ni wọ́n jẹ́ èmi Mariam Àkìkí àtàwọn tó kù mí o àrídùnnú la jẹ́ fáwọn tó bí wa ọmọ mi lèrè mi aláìyé ọmọ mi lèrè mi ọmọ mi lèrè mi ká tọ́jú wọn o kó lè wúlò fún wa ọmọ mi lèrè mi ọmọ tí mo bí jẹ́ kó ṣe lédè mi o ọmọ mi lèrè mi
jẹ́ kó ṣoríire. ọmọ mi lèrè mi. àwa ló sì yájà tù máa jèrè wọ́n o. ọmọ mi lèrè mi. gbogbo abiyamọ ayé ẹ̀ ṣàmì kí n gbọ́. ọmọ mi lèrè mi. lọ́lá ọlọ́run àwa là ó jèrè gbogbo ọmọ wa o. ọmọ mi lèrè mi. àwọn tó ń wojú ọlọ́run kọ́rọ́ mọ́ bí. ọmọ mi lèrè mi. àwọn tó ti bí kò máa níyànkú o. ọmọ mi lèrè mi. lọ́lá ọlọ́run èyí tí mo wí àṣẹ o. ọmọ mi lèrè mi. ọmọ mi lèrè mi. lọ́lá bismillahirrahmanirrahim. mi lèrè mi. إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون. ká tọ́jú ọmọ kan lè wúlò fún wa. ọmọ mi lèrè mi. Mariama Akiki ọmọ Tijani Ayaba Lógun jẹ́ kọ́mọ. ẹ̀sìn ọlá ẹ̀sìn ọlá ẹ̀sìn ọlá ìsìlámù ẹ̀sìn ọlá ẹ̀sìn ọlá ẹ̀sìn àlàáfíà ìsìlámù. ẹ jẹ́ ká jọ ṣe o ìsìlámù yìí ẹ̀sìn tọ́lọ́hun fẹ́ tó ṣàlẹ́ṣà nílẹ̀ tó fi rán oníṣẹ́ ńlá Muhammad bàbá Fatima tó paná o Adébọ̀rẹ́ ó mú ìmọ̀lẹ̀ wá o ara mi lòkùnkùn bá paradà oníbàjẹ́ látòrí mi big fighter èyí wọ́n nǹkan kí ló rí sí o. Before anything, glory for my mímọ́. Àsàlátù tó ní wéèlì fáná bí Muhammad. A ò ní gbàgbé àwọn tọ́pọ̀ wa ní ìmọ̀. Ṣàlékún Gufran àti Ramọ̀. Káwọn tó kù máa lékún sí ní Karamọ̀. Má jiyàn sí, you have been told. Pẹ̀sìn Islam yìí gangan ni road. Don't dull yourself, kó yá tètè hold. Ẹ̀sìn tọ́lọ́hún fẹ́ tó cherish be gold. Come closer, jẹ́jà ìtàn. Story ti korí iná máa sọ àwọn ẹlẹ́tàn. Torí wọ́n mọ̀ pé Islam dùn gan. Ẹni tó bá ṣe adẹ́jẹrẹ tó pọ̀ ẹ̀sìn gan. ọlá ẹ̀sìn ọlá ẹ̀sìn ọlá ìsìlámù ẹ̀sìn ọlá ẹ̀sìn ọlá ẹ̀sìn àlàáfíà ìsìlámù. tó ní gbàgbà pé gbá rẹ̀ lákùnfọ́ ayé àpè ní pàǹtí ẹ̀ ṣàmù ìrọ̀rùn ló bá dé ẹ̀sìn tiwa ẹ̀sìn rọrùn ni àwọn tó ń fẹnu bà wá jẹ́ no mind them I no see them in them there is madness that is why lọ́ ṣe ń ṣe yamayama. What you don't know about my religion ẹ̀jẹ̀ ń tọ́ yín sọ́nà iná dínà ìdáláyé àlè ìsìlámù wọ́n máa yẹ tẹ́gí kẹ́rà ìsìlámù dínà fọlá yìí gbala mínú wà wà fẹlẹ́ kákìrà tì mí náà lè kà sí rí ẹ̀sìn tiwa ẹ̀sìn kan ṣoṣo ni tọ́lọ́hún fẹ́ tọ́lọ́hún yóò gbà lọ́wọ́ wa ìsìlámù ni ó big fighter ó yá big fighter àní bá ń já wọn sí Big fighter alájà kìkì don't give room for nonsense tàbí faraki for our religion ẹ̀sìn pàtàkì tàbí rán Muhammadu Sayyidul Haqi straight religion from Allah tó fi dá gbogbo ẹ̀dá ayé lọ́lá tó fi sọ nípa ìjẹta ní ẹni àtọ́lá àdínlẹ̀ Islam rán ẹ̀sìn àsìlá má fi wéra wọn ẹ̀sìn yàtọ̀ sẹ́sìn kò jọra wọn ẹ̀sìn yàtọ̀ sẹ́sìn we talking about peace ends of pieces gbogbo ẹ̀yin abẹ́sì jẹ́ lẹ́ẹ̀ma pieces. ẹ̀sìn ọlá ẹ̀sìn ọlá ẹ̀sìn ọlá ìsìlámù ẹ̀sìn ọlá ẹ̀sìn ọlá ẹ̀sìn àlàáfíà ìsìlámù. ìsìlámù tiwa kì í ṣe sí jàgídíjàgan ẹyẹ sọ wá lẹ́nu mọ́ o àwọn bàbá wọn yóò àwọn àfa wa wọn kì í ṣe jàgídíjàgan ṣéun wa ṣéun amada Tijani ṣéun Kọ́dírì Jẹ̀lání Ibrahim Yanso ṣéun Jamiu Kúnlá
bàbá mi lókòkò Mọ̀lánà Zakaria Ṣéhù Musa Gbowọlá Ṣéhù Dáúdà Fáńlá Wàhábù Gàmáwí Ṣéhù Mọ́ṣúdì yóò Ramadan Ṣéhù wa Sulaiman Oníkìjìpá àwọn bàbá wọ̀nyí wọn kì í ṣe jàgídíjàgan ẹyẹ fẹnu bà wá jẹ́ ìsìláàmù tiwa ẹ̀sìn àlàáfíà ni ẹ̀sìn tọ́lọ́hun ń fẹ́ tọ́lọ́hun yóò gbà lọ́wọ́ wa. ẹ̀sìn ọlá ẹ̀sìn ọlá ẹ̀sìn ọlá ìsìláàmù ẹ̀sìn ọlá ẹ̀sìn ọlá ẹ̀sìn àlàáfíà ìsìláàmù ẹ̀sìn ọlá ẹ̀sìn ọlá ẹ̀sìn ọlá ìsìláàmù ẹ̀sìn ọlá ẹ̀sìn ọlá ẹ̀sìn àlàáfíà ìsìláàmù. Ọlọ́run máa jà padà wá jábọ̀ bá ṣe rí ṣe adé tún máa rí ṣe sí i. ayé kì í kálàṣẹ tí ó àkìkí ayé kì í kálàṣẹ tí afẹ́ni tó bá ṣàṣeyọrí nídìí iṣẹ́ orí yóò táyé mọ̀ mí mọ̀ yóò jẹ́ gbogbo mi yóò búyọ̀ fà mí lọ́wọ́ sókè ṣàwòyánú oore fún mi oore kàbìtì oore kàǹkà oore ẹ̀rí mọ́ oore àgbégbé káyé má fọwọ́ bògo mi fọwọ́ bògo òòrùn kò sí pọ̀rí máa pọ̀pọ̀ bàbá ẹni tó fọwọ́ bògo òṣùpá irinṣẹ́ mi ọlọ́run kò ní dojú ìjà kọ mi má jẹ́ ń tẹ́ lójú afẹ́ni tòrọ́rọ̀ ló ń jẹ́ lómi bọ̀ lẹ́ni tó ti gòkè àgbà tí ó máa létí òní ìbámọ́ títí tọ́lọ́jọ́ ó fi dé gbogbo etí tó ń gbọ́ mi alájà Màríà Àdùkẹ́ Àkìkí ẹ máa ṣàmì àdúrà yìí rí ṣe wà ò ní dúró àìríṣe òní wọlé a ò ní kú fọtáyọ ẹni ẹlẹ́ni oníjẹsẹ gbogbo wa bí a